ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel èyí tó ń ku gbogbo èèyàn lẹ́pọ̀n ọ̀rọ̀ yìí ó ti wá lágbára ó ti wá lẹ́tìkẹ́ báyìí o kódà ọ̀rọ̀ náà ó ti tàbó nílé ó tàbó lóko bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ìyàwó pásítọ̀ Gabriel gan òun gan ọ̀rọ̀ náà ò gbẹ́yìn lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ náà tàbá bẹ́ẹ̀ sì ni ó tàbá àwọn òjíṣẹ́ Ọlọ́run èyí tá a mọ̀ jankan nínú ayé tójóbìnrin wo ó gbẹnu tán o. Àbíkẹ́ Àjàgàbá ọ̀rọ̀ yìí mọ̀ pọ̀ eléyìí mọ̀ pọ̀ gbẹnu tán ẹ̀yin tèmi ẹnu mi kọ́ ni wọ́n ti gbọ́ ẹ̀yin náà gbọ́ nǹkan tí Àbíkẹ́ Àjàgàbá èyí tó sọ nínú fídíò yìí. mami dade ẹ ti ṣeré màmá yìí bàbá yìí ẹ ṣàánú fún mi ẹ dojú ti Jésù rèé ẹ má jẹ́ kí ojú tì wá torí ká ti ń ṣe tẹ́lẹ̀ nílò 3 million péré ni kẹsẹ̀ máa wá wò ó nígbà tá a tẹ̀ kọ́kọ́ dárúkọ 3 million yẹn èmi ò mọ̀ pé gbogbo lẹ̀ tí wọ́n tó bẹ̀ yẹn nígbà tá a dé gbági náà nílẹ̀ 3 million to the 7 million mo ní ó bẹ́tà kí n padà wá sọ fún yín ẹ̀yin màmá yìí àbí ká fowó yẹn lọ rẹ́ǹtì ilé làwọn mugun náà bá ní no we want to do it my the 8 million is okay we will donate it Demola ọmọ burúkú ayérayé ni mọ̀mọ́ tó pè ní mọ̀mọ́ ẹ̀ tó ti wà aged yẹn ẹ lọ wádìí gàdá ṣé yẹ ènìyàn àbí ìyá ayẹ ọmọ tí ò lóòótọ́ tó ti kékeré gbéṣẹ́ jùlù dání ṣe rí nǹkan tó tún máa ń ṣe tó bá ti ń gbáyàn wọ́n láwọn specific set of people group they sponsor them to come online for people ibi tó bá ti ń bú báyìí ó ní yóò pé ẹ̀ẹ́dẹ́gbà gbogbo yín you are abusing the man of God ká yẹ gébù òfìtì ni man of Satan torí ìránṣẹ́ ni Satan fún ara rẹ̀ òun làwọn olórí Facebook ìránṣẹ́ èṣù gébù ò lè kò fìtì ibo ló ti jẹ́ man of God àbórí yín ó pé mo ti sọ mo ń retí yín bíbá ẹ̀yin lazy youth tẹ́ má lọ wá ṣẹ́ṣe kọ́ máa sponsor yín kẹ́ lọ́ máa defend debunk ohun tí ó wà debunkable ohun tójú wa ló ṣe gbọ́wọ́ fáwọn èèyàn máa ní kọ́ máa kọ́lé sí tòsí ẹ̀ kọ́ máa kọ́lé sí tòsí ẹ̀ kí ló dé tí ò lọ gbálé fún wọn síbòmíì ìwọ náà fẹ́ fọ́ọ̀mù bíi redeem camp àwa sọ ní Gabriel camp lọ́jọ́ iwájú wà wá mú ṣọ́ọ̀ṣì yẹn wà sọ lórúkọ báwo ni ìpè charity ibi tó ti wọ́n ń tọrọ fáwọn èèyàn báwo ló ṣe wọnú pò bẹ̀rẹ̀ sí ní kọ́ ṣọ́ọ̀ṣì látara ẹ̀ ìjọ tó lọ sílé kan báyìí ilé àkọ́kù ìjọ yẹn náà mo ká scam ẹ̀. ẹ má mẹ́ẹ̀dáde bọ̀dá kan ni mo tiẹ̀ bá kọ́lé yèdè dajì àmọ́ wọ́n tiẹ̀ wá fẹ́ tà báyìí ó ń lọ fún 10 million onírọ̀ ní ẹ̀wọ̀ ló kọ́ ní skeleton bẹ́ẹ̀ yẹn because ó fẹ́ kádùúgbò yẹn develop ó fẹ́ máa ta lọ bẹ́ẹ̀ sódà wọ́n á ní Gabriel camp ní wá owó tó clean owó dọ̀tí ẹ máa pariwo mami dade mi ò gbọ́rú yín rí ẹ wá sọ di social media di avenue fún scam ó nídìí láti máa kọ́lé fáwọn èèyàn síbi kan normally ibi tó bá fún wọn lówó ibi tó bá wù wọn ní kọ́kọ́ owó lọ wọn lè padà wá lẹ́lẹ́ǹkejì ni you remember that house tó sọ pé èèyàn kan ló rà èmi kánjọ yẹn gbogbo ẹ̀ ó ti mọye kinní tó jẹ́ ó ti mọye square meter ó ní ẹ̀dẹ̀ owó bíbẹ̀ bẹ́ẹ̀ náà ń kí bó ṣe ń lọ́bẹ̀ yẹn notice bẹ́ẹ̀ làwọn ará bẹ̀ ń kí náà ń ṣe ó ti ń ṣe bọ̀ tí pé ọmọ ọdún mélòó ni tí ọmọdé lè láṣọ kó ní bí àgbà ni àwọn ayé ẹ̀hún rọra dákẹ́ pẹ̀lú àwọn aláìlóòótọ́ àwọn tí rẹ́kọ̀dù wọn ò dáa by the antecedents àwọn náà ń sọ́pọ̀tì lórí social media. ìwà ọlọ́run má jẹ́ ṣéńtà yìí wà ní títàn bẹ́ẹ̀ ni ẹni tó bá mọ̀ òun ló mọ̀ ní tá à ń sọ yìí. tó yẹ yín ẹ jẹ́ ká sínú ló wá ń kí lábàá wọlé ó lè nù ẹ bá gbọ́ mága ìdánpé mága ti sanwó ó ti ń ṣe because me I don't like coming for people I just love to observe quietly kò ń ṣe bóyá àwọn wèrè tán máa ń dárúkọ mi nìkan you know what there are times that you do a random tour on social media and you just jam some content and you will be mo máa ń follow ọmọ kan mi wọ́n bẹ́ẹ̀ máa ń tẹ̀lé ọmọ máa ń pè ní DJ Mysterious bàbá zani bí narcotic bí John ó ti yẹ yín John kí báyìí ni mo máa ń try láti follow láti understand the kind of person you know it's very bizarre
very weird that there are people that, that I'll be attracted to, because I just want to get to the root of their problem and why they're like this, why they're doing this. And you find me going there almost every other day, like, what's she doing today? You don't quickly judge people, just study. Keep study. To bá yá wá rí èèyàn tí wọ́n jẹ́. Èṣù máa wọ Prada. Gébù ìsára àwọn ọ̀gbàgbà ọkùnrin. Ní too many ọ̀gbàgbà ọkùnrin. Àwọn obìnrin náà pọ̀ tí wáyé pọ̀ ti yé yín. Wọ́n ti wà nú ọ̀gbàgbà Premier League yẹn ìdọ́ǹtẹ̀, but irú Gébù yìí sìn àti wọn tó bá jẹ́ àwọn lọ́jọ́ bẹ̀rẹ̀ ní àṣírí wọn ò ní tú. Ẹ jẹ́ ká ṣe ìṣẹ́bìn ìlú. Wọ́n ní aṣọ tán máa ń rán, tẹ́ bá ráwọn ọ̀gbàgbà pastor. Suit alápá kékeré ló máa ń fún tiwọn jù. Ara tí Gébù gbé jáde alápá kékeré ni. Wọ́n máa ń rán kinní yẹn báyìí ní tó máa ní shoulder pad ọlọ́kùnrin dé olóòṣì bí ti yẹ. Ẹ̀rí tẹ́ bá lọ wo ibi tó ti lóhùn lọ sí kinní. Ẹ study ẹ kẹ́ dákẹ́. Ẹ mọ̀ pọ̀ gbàgbà. Èyàn yẹ tẹ́rí yín lẹ̀ fáwọn so-called women and men of God. Èyàn ni wọ́n. Ẹyẹ gọ̀ wọ́n pọ̀ lórí Instagram náà àwọn prophetess mo máa ń wà àwọn yẹn náà bá kó ṣe rí ẹ̀mí jùrùm fún wọn jẹ́. Ẹ fìṣẹ́ búnú ayé yín ẹ̀yin fúnra yín. Bí ẹ bá fìṣẹ́ búnú ayé yín, àwọn nǹkan kan wà ojú ẹ̀mí yín fúnra yín á ṣí. Àwọn tí Instagram yẹn tiẹ̀ bí kò wà níwájú Wàsíù, wọn ayé máa jùrù, ìwọ̀ṣà máa jùrù. Orin ẹ̀mí, ìhun tó ń pè lórí ẹ̀mí ń jọ́sí, ó ti dorin àwọn onífújì. Lórí blog kíní wọn, àwọn ọmọ onífújì, ibi tí wọ́n ti ń sing praises wọn, ibi tí wọ́n ti ń náwó, tán bá lọ sí Nàìjíríà, wọ́n á kówó pounds ìlú yìí, dọ́là, ní higher level ní o, òpòpò, pàpàpà. Ẹ lójú inú yín when you worship people. Àwọn ẹlẹ́run ara, people of the mortal world, àwọn ni wọ́n associate pẹ̀lú jù. Ẹ máa bèrè ńgbà mi ẹ fẹ́ bèrè pé ṣé Ọlọ́run ní nọ́mbà ṣó nílé ṣó nírú orin tó ń kọ. Den kò yẹ kẹ́ pínra yín yà kẹ́ pínra yín ní ìyá kinní kan pastor àbí prophetess sí èmi. Èmi fẹ́ràn nǹkan ayé ẹ̀yin náà ẹ jẹ́wọ́ pé inú àjọ wà nínú ayé ni. Ẹ má fi pé ẹ wà nínú ẹ̀mí gbé wa mọ́ra. Ẹ má fi pé ẹ̀yin mọ̀ Ọlọ́run ẹ súnmọ́ Ọlọ́run jù wá lọ gbé wa mọ́ra. Because gbogbo ohun ẹ̀ṣẹ̀ tí ẹ rò pa wá ń ṣe, ohun lẹ́yìn náà ń ṣe jù bẹ́ẹ̀ lọ jù wá lọ. Kí ló make yín different sí àwa tẹ́ fẹ́ tẹ́wọ́lé lórí? Ìyẹn ni mo fẹ́ bẹ̀rẹ̀. What are the qualities we should look out for in you? As olórí ìjọ, as ẹni tẹ́ ẹ pera yín, as a spiritual person, we are not stupid, we are not that. Our brain is intact, our eyes are wide open, we can hear and we can see. Ẹ bá déwájú olórin bá ẹnu yín á dùn, currency tó high jù, ẹ ná torí pé ẹ fẹ́ gbọ́ special number. Àárín yín ní gbogbo ibi tí wọ́n ti ń kí orúkọ Ọlọ́run, ṣàṣàlẹ̀ yìí tó attend kíní Pastor Adébóyè, àwọn ẹni ìpè nínú kíní tó jẹ́ pé wọ́n wà of the highest rank. Ẹ jẹ́ ká gbà pé àwọn yẹn náà ní àwọn ẹlẹ́ṣẹ̀ kan, at least ẹ wà láàrin wọn kẹjọ máa dẹ́ṣẹ̀ yín. Àmọ́ àárín bí àwọn olórin, ó ti yé yín àtàwọn tibí yẹn, ó ti yé yín, ibẹ̀ lẹ máa wà gbogbo ìgbà, ó yé wọ́ yé yín. Ẹ̀rùn ara ńlá ti sọ̀rọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀, àwọn èèyàn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, but they refuse to talk because there are very few people that are bold to say it the way it is. Because àwọn oníjẹkújẹ ènìyàn pọ̀ around yín, wọn ò ní fẹ́ ká sọ̀rọ̀. Mi ti gbé test Àjàyí wájọ́ sọ mi gbẹ́gbẹ́nu ẹ tó ń tẹ́ anything but it is. Mo ní ohun tá à ń rìn ní. Òun ló fúnra àwọn Gébù yìí náà ní confidence láti bẹ̀rẹ̀. Ohun tá a mọ ìpìlẹ̀ ṣé mo pé ẹ lè dédé mọ̀ fún wa kẹ́ sọ pé báyìí ni. Ká má lè challenge pé báwo ló ṣe jẹ́ báyìí. Ẹ lè dédé ṣe bẹ́ẹ̀ akàn dákẹ́ ni. Gébù àwọn tó ń wo àwòkọ́ṣe wọn nìyẹn, àwọn ẹni bí àwọn tí wọ́n ń pe orúkọ Jésù lórí asán. Ẹ má pera yín lẹ́yìn Jésù. Ṣé rí gbogbo àwọn tó ń worship nítorí owó nítorí ṣẹ́ńjì yẹn? Bá a ṣe dá wọn lóní jẹkújẹ, àwa ò lè worship yín. Àwa ò ní ààyò, àmọ́ ebi ò pa wá àsìtọ̀rọ̀ dọ́dọ̀ yín bọ́. Ẹ má fi orúkọ Ọlọ́run parọ́. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwọn prophetess. Àwọn prọfẹ̀tì ní ilé pé Gébù sọ́rí wo tí ẹ̀ sínú prọfẹ̀tì nítorí wọ́n tí ẹ̀ ìhun tó máa jẹ́ ló kàn wá káàkiri. Àmọ́ ó ti jẹ́ kókó sí ẹ lórí. Òun ló ṣe lọ́n ká àwọn ọlọ́mọ mọ́lẹ̀ lórí pé òun láwọn lẹ́pọ̀n pòpòpòpò. Bó bá bímọ síta lọ gbọ́ ọmọ ẹ mọ́ jẹ́ káwọn àtàyè wọn ti bàjẹ́ wá dáwó fún ẹ. Má jẹ́ kán lò wọ́n.
lọ gbà wọ́n kó lọ tọ́jú wọn má tàn ra ẹ̀ ó bá jẹ́ pé wọ́n fẹ́ fojú ọmọ yẹn fà ẹ́ mọ́ra nìkan tún lè kọ̀lẹ́tì dọ́gbù ẹ̀pọ̀n torí wọ́n lè rò pé ó tún ní capacity láti lè produce ìbejì ẹni ojú ọmọ bá ń pọ́n tó jẹ́ pé kò sí rúdòkúdò tí wọ́n lè dó torí wọ́n 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 lè tún fọ àwọn ọmọ yẹn náà ẹ̀ ń tẹ̀ kán láwọn fẹ́ bẹ́ẹ̀ help àwọn ọmọ jẹ́ pé next thing irú performance tẹ́ ẹ ṣe fún sister lágbájá yẹn gangan náà wá dọ́dọ̀ ẹ̀ ìwọ àmọ́ ìkan náà máa fi ẹ́ńtà yín wò fàyín mọ́ra torí yóò ti yé yín ẹjọ́ ní similar agenda lórí social media. O lè ní ọ lọ wá iṣẹ́ lọ wá ṣẹṣe o lè ní iṣẹ́ charity àrèzè owó kò ń ṣiṣẹ́ tó yẹ kẹ́ jókòó tì tó bá máa ran àwọn èèyàn lọ́wọ́ òótọ́ ni a certain percentage of whatever tó bá fún ó yẹ kó wá sọ́dọ̀ ó yẹ kó lò like owó logistics. Let's assume you're raising money for someone online. Ó gbọ́ yẹn làwa yóò mọ̀ ṣe. Èmi bá fẹ́ help èèyàn mo kàn fẹ́ ràn ẹ́ lọ́wọ́, mo fẹ́ bá tèmi kúrò. But let's assume you have to cover fáwọn kankan. Ó ní iye percentage tó wà entitled sí. Ó lè máa gbowó lọ́wọ́ general public in the name of a particular person, all in the name of a particular project. You know, come your what down towards that cause. Kò wá ní dandan láti kọ ságbà láì kó lè máa bá wọn supervise. Àwọn èèyàn tó dáwọ́ yẹn wọn fi clause sí ìwọ ló propose sí wọn pé it's better they are here. Ó gbé wa mọ́ra títí ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wa pé àwọn kan wà kí ara ọmọ ìyá bèjì aráyé lè ní. I mean, me mọ àwọn stupid gullible followers, àwọn idiots, àwọn elebi ní Twitter tó ń tẹ̀lé that are telling you what you're doing is right. Number one, without the consent of their immediate family, either they have money to look after them or not. It is your own choice. You volunteer to look after them, to help them. Their family kongo on so pé tipátipá on fẹ́ ti ẹni yẹn dànù. Ìwọ ló máa lọ ń wá àwọn míì jáde because àwọn kan sọ pé if he does not raise the money for you, will you get the money? Ìwọ ò ṣe gbé ìyá tiẹ̀ jáde náà wá gba bàrà. Ó dàbí ẹni tó fẹ́ gbowó fún oníbàárà tó oníbàárà ni. Bí abirùn bá wà nínú ẹbí tiẹ̀ tí wọ́n náà lè fi gbowó ìwọ náà ò ṣe lọ lò wọ́n ìwọ náà fẹ́ interest ó sì fẹ́ láwọn náà sábìrùn tó fẹ́ gbowó fún abẹ́ni tó kù díẹ̀ káàtó tó fẹ́ gbowó fún ìwọ ò ṣe lọ múrú wọn jáde nínú ẹbí títí ẹ kò fi gbowó àwọn lórí yẹn then kówó wọn fún wọn. Ó dàbí business ọ̀nà méjì àwọn tó sọ pé ẹṣọ́ kówó débi báyìí ṣé ìpínlẹ̀ kù tí ẹ rí abirùn ìwọ rí bá ẹni tó kù díẹ̀ káàtó tí wọ́n náà fẹ́ gbé jáde nínú ẹbí ẹ ó ní náà sáwọn kan ló need ó dẹ̀ ráwọn yẹn náà wọ́n gbéra wọn lẹ̀ wọ́n sọ problem wọn ta ó sọ fún wọn pé orí percentage báyìí ló máa wà àwọn adáwó tán lónìí kówó lẹ̀ ó wá kí wọn ó lọ́dún ọmọ 45 eléri ibú ọmọ ní ẹbọ bá rí yà sí ó lè gùn lé olúwẹ̀ o wàá kiri olúwẹ̀ fún àwọn oríṣiríṣi àìsíkùn àwọn obìnrin yín náà bá jẹ́ ń dòdò kúdò ní àwọn professors wọ́n ń dó yá confront ọkọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n ń dòdò kúdò láàárín ìjọ àti beyond tí ò ṣe sọ síta. Kai. Mo ti blunt jù. A lot of institutions continue àbàjẹ́ wọn lè gbà mí mọ́ra because wọ́n mọ̀ pé eléyìí máa sọ bó ṣe rí. Kò lè keep àwọn ìwà àbàjẹ́ wá sínú. They will hire people tí wọ́n lè tó yẹ yín. Àmọ̀ntànrí and it's better kí yàn sòótọ́ ká kú síbẹ̀ ju pé ká bá yín pákéjì rọ lọ. Ẹ yé fi orúkọ Ọlọ́run wá gbá àwọn èèyàn ẹ yé wá máa fi dòdòkúdò kiri ẹ yé lórúkọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọn láṣọ funfun wà ẹ bá rí gbogbo ìjọ wọn ẹ bá wo wọ́ọ̀tì gbogbo àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ mínú wọn gbogbo àkójọpọ̀ wọn gbogbo ìjọ congregation lápapọ̀ appearance wọn gbogbo ẹ̀ kò lókù 1 million bẹ́ẹ̀ yá àjọ bàbá àjọ a sì máa drip bí $500 wọ́n á tún máa ṣe to spite lójú àwọn aláìní wọ́n máa àwọn yìí fi kíní tá a mọ̀ ṣe bàbá máa wọ designer sí wọ́n máa gbé sórí kíní ní oṣù àwọn ọmọ ọjọ́ wọn lè mọ iye size iṣẹ́ tó ń bá wọn lò olórí ìjọ àkọ́kọ́ ayọ́mọ showcase ó ti yé yín ẹ̀wọ̀n rẹ̀ náà wọ́n jẹ́ ń wé sí chocolate ni owó tó owó gbà lọ́wọ́ ìlú wọn àwọn olú ẹ̀rọ owó kékeré akówó yẹn pọ̀ lọ fún yàn wọn kò sí inú àpò ẹ o wọn náà dẹ mọ ní kó rọra rún mọ́wọ́ wọn ti wú mi lówó yára kọjá
èmi ò ṣe bọ́ ìwọ gba àwọn yẹn náà rò pé mo náìsì ní ọmọ kí ìbẹ́dà pọ̀ mọ́ owó ni ogó mi ò ṣe lò ó lọ́rí ẹ lè lò mí mẹ́ṣẹ́ lò mú owó tí yóò bá tọrọ lọ́wọ́ èèyàn ẹ̀yẹ fún yàn ẹ má fún olúwẹ̀ ní nǹkan tí yíyan ò tọrọ àmọ̀rù yín wọ́n wà káàkiri èmi gangan prophetess èmi fara mi prophetess wọ́n pọ̀ bẹ́ẹ̀ káàkiri ẹ rò pé bí èèyàn ò bá mú yín ọlọ́run ò ní mú yín ọlọ́run máa mú yín but let me tell you guys if you happen to be close to them àwọn míì sọ wọn ní bọ́lọ́run bá tẹ̀ máa dájọ́ wọn ní ìdájọ́ dọ̀run wọn ní kò ṣe láyé kan táwọn wá rè mọ́ I heard one of them say that gbogbo ìdájọ́ tó kù káwọn tó gbàdájú I am eating chocolate you know I have a sweet today mo gbé mo mú mọ́ra látẹ̀kọ́ bí ẹni tó ń gbàwẹ̀ mo ṣe jẹ́ fún pé mi ò gbàwẹ̀ o ẹ má jẹ́ lo pretending láì ṣe gébú gébú eléri ibú ọmọ tó mọ̀ pé ibi tóun lòun fẹ́ gbáyàn ni a ti kọ́kọ́ lọ mẹ́mẹ́ ẹgbẹ́ mi ná ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ìwọ màmá yìí tó ń wọ̀ mí ìwọ bàbá yìí tí a fi sí ọlọ́kàn láti parábìnrin yìí lẹ́rìn gbọ́ ìwọ ojú tó ń wọ̀ mí mọ́mẹ́ wa láti France ìlú Germany ni London lẹ ti ń gbọ́ mi ni abẹ́yìn fans all over the world tètè ń wò wá láti ìlú USA bàbá ṣe báyìí ó ṣe é ó ti gbórin ó ti há orúkọ àwọn ìlú yẹn ọmọ tẹ́pẹ́ stark illiterate ni láwọn máa ń ṣe yẹn lovers all over tẹ bá rí ibi tó ti kọ́kọ́ lò ibi tó ti kọ́kọ́ ṣẹ̀sìn ó lóun fẹ́ wá ṣe crusade ní London mélòó ní ìpè wèrè tó fẹ́ wá ṣe crusade ní London mélòó ní ìpè tó wà lára ẹ̀ àmọ́rú yín àwọn ẹlẹ́bi lẹ́ máa kó sí ṣọ́ọ̀ṣì ní London àwọn ẹlẹ́bi náà máa dìde àwọn tó fẹ́ gba kọ́tà ọmọ gbígbá percentage báyìí ní fáwọn táwọn náà bá wá bẹ̀rẹ̀ sí ní pariwo gbọ́nà wọ màmá yìí èèwọ̀ daddy lovers ẹ̀yin mummies daddy tẹ̀ ń wọ mẹ́ láti America yín fans all over the world US lọ́wọ́ UK ni ó lè ní ẹ o tí n bá ti rí pattern ẹ wà wá fẹ́ fún bí ìgbà tán gbé speaker sọ fún ẹ tó bá ti dibi pé mọ́mí gbogbo wọn tá a fi sí ní ọkàn pé kò bá wa ṣàánú màmá yìí ẹ bá mi gbé kámẹ́rà ẹ tàn ẹ síbi egbò yẹn dáadáa náà ìwọ súnmọ́ ó máa ń fi ojú àtọwọ́ control èyí tó fẹ́ lò nínú àwọn agent ẹ̀ ní forefront bẹ́ẹ̀ wá ẹ̀sùn gbé súnmọ́ bẹ́ẹ̀ ẹ wọ ọrọ̀ ẹgbẹ́ burúkú yìí oh my God Holy Ghost egungun bàbá yìí kí lẹ sọ pé hábọ̀ yìí jẹ́ ṣé ojú bẹ̀yẹn gángan ọ̀kadà Jésù ó rẹ́ bẹ̀yẹn àbẹ́ ṣé mọ́tò ló gun màmá ẹ jọ̀ọ́ ẹni sọ̀rọ̀ ẹ má bèrè lọ́wọ́ wọn ṣé mọ́tò yẹn ṣó gorí yín ó rẹ́ ogbó bẹ̀yẹn mo fẹ́ kẹ́ fi àkókò yẹn fi sọ fún gbogbo àwọn lovers all over the world wọ́n ń gbọ́ yín báyìí màmá omijé ń ṣe àwọn èèyàn ẹ wo wọn àti gbọ́ yín tán àmọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dáwọ́ wọn ń dìde fúnra lọ́wọ́ yín ibà làwọn ọmọ màmá yìí wà ṣé ẹ rò pé first interview ló gbé wọn wá sójú kìíní yẹn a ti prepare mind all of them how to stimulate the emotions of the general public tó má ti bèrè pé ọmọ yín dẹ̀ sọ pé ẹ̀rí mọ́ o ẹ bọ́n ṣe lè ṣàánú yín nìyẹn o tó má ti bèrè kí lovers all over the world ọmọ àdákùnrin àdáwọkùnrin ẹ̀yin lovers all over the world mo fẹ́ kẹ́ bá mi wo ọ̀rọ̀ bàbá yìí ọmọ òní jẹ́ wa kúlẹ̀ lọ́jọ́ alẹ́ ìrìn tàbí ọmọ òkè rìn ní báwọn rìn mọ́ mi ẹ jọ̀wọ́ mo fẹ́ kẹ́ bá mi dèdè fún ìrànlọ́wọ́ màmá yìí kò wọ́n màmá yìí náà bẹ́ẹ̀ kódà tẹ́ bá rí ibi tá a ti gbé wọn gbà tó yá ló bẹ̀rẹ̀ sí ní nọrùn sókè tó bá ti ní pọ́n nọrùn sókè wọ́n ń retain irọ́ tó kù wọ́n ń suppress èyí tó ń bọ̀ láti ìsàlẹ̀ ni tẹ́ bá ti ní pé wọ́n ti bẹ̀rẹ̀ ìpè débi pé wọ́n ń ṣọrùn báyìí wọ́n ń dédé ṣọrùn báyìí láì ṣe pọ́rùn wọn wà lókè ó ti yẹ yín positioning àwọn wọ́n bá ti sọ̀rọ̀ débi kan ẹgbẹ́ mi náà màmá àwọn àṣẹ báyìí sókè mi ní láì ṣe pé kọ́ lè ń gbé ẹ control yourself àwọn agan wà pẹ̀lú ẹ bó ṣe ń lo báàsì là ń fi treble follow ẹ à ń ṣọ́ gbogbo yín pátá kó ṣe pé a wálé ayé láti wá ṣọ́rọ̀ yín àmọ́ nítorí pé a rí pé gbígbálẹ̀ ń fi orúkọ ọlọ́run ìbàjẹ́lẹ̀ lo orúkọ ọlọ́run fún àti ẹ fẹ́ jẹ́ ká bìlíìfù pọ̀ ọlọ́run gan wà mọ́ ẹni ìpè tẹ́ ẹ pera yín ìpè rọ ìpè játijàti ìwọ tán bí lánàá orú iṣẹ́ tó gbé dání
ó wá operate bí àwọn Fred Ajidua àwọn Adébẹ́ndẹ̀lì lórí Facebook under ìpè Jésù ẹ̀yin prophetess náà àmọ́ yín àmọ́ nọ́mbà lẹ́yìn àmọ́ bí tẹ́ ẹ ti ń bá lè máa sọ̀rọ̀ yàtọ̀ sáwọn olè tá a dì pẹ̀lú lórí Facebook ó gbọ́ ẹ̀yin tẹ́ fẹ́ máa lo ìpè ẹ̀yin nu Ọlọ́run náà ó ríjọ́ tẹ́ ẹ ṣe jọ̀lọ́ fúra wá wá oṣù ẹ̀bà ìgbà tó ti di pé o tún bọ́ ti bí ẹlẹ́gbà tó ń gbọ́n ẹ̀bà tó sọ̀rọ̀ ẹ̀ di ó ti yẹ Démọ́lá ẹlẹ́bà ló máa fẹ́ bàbá ẹ̀ ní ọmọ tó lọ fẹ́ yẹn ó ti yẹ yín sí jànà yẹn wọ́n rẹ́rìn báyìí ọmọ náà lẹ́fẹ̀ẹ́ rẹ̀ mọ́mẹ́ ẹ̀yin inú ẹ gbàdúrà sóúnjẹ yìí náà bá ní orúkọ Jésù Ọlọ́run ìpè orúkọ Ọlọ́run bàbá ọmọ dáwọ́lé oúnjẹ yìí yà sí mímọ́ ọmọdún mélòó èpè wo ló ń jáde látẹnu yín gan mọ́mí àti dádì òfu ẹ má lọ jẹ́ wá ṣẹ́ṣe ó lo ibi charity ó fi gbé ọmọ yẹn wọ London ó gbé wọ London bíbá kódà wọ́n pláàni láti bímọ sílùú òyìnbó kọ visa yìí ò lọ ní bí n ṣe gbọ́ ó lóun gbé kinní kan wá ṣe rí Woolwich àbí I think he went to somewhere in South East ló gbé crusade lọ ìjọ wo ló di pastor tó wá ó fẹ́ wọ bí ní ó fẹ́ wọ London àwọn ará London náà dẹ́ gan ni people can be gullible. They rose to his help. They did visa for him. They helped him to do all the paperwork. They brought him into this country. Ẹ wo Yínká Aláṣeyọrí orin ló ń kọ. Kò ṣe wá máa wá sí ìgbà kó lóhùn pastor. There will be so many, despite the fact ó jọmọ ẹ̀mí arílá rẹ̀ pó fẹ́ràn tó bá ń even when you sing a song you can feel it depending on the kind of, you know, spiritual kíní tó fi sínú orin ẹ̀. Kò sì torí ẹ̀ sọ pé òun pastor ó sì ní lovers. Ìwọ tó bẹ̀rẹ̀ iṣẹ́ charity. Ó dẹ̀ sọ́ra ẹ̀ di automatic pastor mọ́ wa lọ́wọ́ láti ara iṣẹ́ charity. Ó bẹ̀rẹ̀ sí ní gbowó olówó. Ó ń bá àwọn obìnrin sùn. Ó bẹ̀rẹ̀ sí ní fokó dásẹ̀ rí òun fokó òfin kó ti Bible verses fún wọn. Borí ìyàwó níyàwó dídó ni. Níwọ ọmọ 32 years old. Ìyá ẹ̀ tó fẹ́ adopt ẹ̀ tó ló yẹ kí òun ló ti yé ẹ lọ́dọ̀ kejì. Ẹ kóhun ti bírú ẹ̀ lọ́mọ pàápàá. Ló yẹ ká ìwà yín fẹ́ jọra o. Ká má parọ́ ká má dẹ̀. Abuké àti onígẹ̀gẹ̀ ó máa ní bó ṣe jọ máa ń rí òwe ni nílẹ̀ Yorùbá. It's an adage. They will say when onígẹ̀gẹ̀ pàdé abuké gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ wọ́n máa ṣe gẹ́gẹ́ o olólùfẹ́ wọn tún ríra wọn. Ẹyẹ forúkọ lọ́hùn jà àwọn èèyàn ló lè mọ́ gébú àwọn Mohammed dada lovers all over the world. Wọ́n ti ṣáájú Pastor Pàjáwìrì ní ẹ́. Ó máa ní ọdún tẹ́ máa lò ní Bible school ẹ máa kọ́kọ́ lọ sí pastoral kíní kan gbogbo ẹ̀ èmélòó ló ti kọjá ń bẹ̀ kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ charity. Abu Ebeli ṣe bí bàbá àrà ló ń lùlù lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ kí ló dé tí ò wá parọ́ pé òun pastor he is making money. Abu make owó ṣe bí ẹ̀yin bàbá àrà ló ti ń lùlù tẹ́lẹ̀ one of àwọn olórin ṣẹlẹ̀ yẹn I think if guys correct me if I'm wrong there kò ṣe wá sọ̀rọ̀ ẹ̀ di kíní ọmọ ẹ̀mí ni ọmọ aláṣọ funfun ni kò ṣe wá sọ̀rọ̀ ẹ̀ di pastor bẹ́ẹ̀ bá ti lùlù tẹ́ pé bí àwọn alájíwéré rí lẹ́yìn orí ẹ̀ lè wá sọ̀rọ̀ yín di automatic pastor mọ́ wa lọ́wọ́ lórí social media we will question your ìpè. Èèyàn béèrè pé bó lẹ ti bẹ̀rẹ̀ àwọn pé kẹ́ máa ta nǹkan tí ò yẹ kẹ́ tà kẹ́ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn káwọn ọmọ ìjọ wa bá yín kẹ́ nìkan lọ réṣù èṣì kan lọ ra kinní kan kẹ́ máa sì lẹ́tì irú bàtà tán máa gbé wá irú góòlù tẹ́ fẹ́ ẹ rò pé àwọn èèyàn ń wò yín àwọn tí ẹsẹ̀ ń pè àwọn tí ẹ̀ ń pè wọ̀nyí tẹ́ ẹ̀ ń lò wọ̀nyí ó máa ní àwa kan tàbí méjì tí wọ́n ń bá sọ̀rọ̀ pẹ̀lú evidence akọ̀tòsù láti gbé ojú kúrò ń bẹ̀lẹ̀ ó kù díẹ̀ káàtó gébú lọ wá ṣẹ́ṣe Démọ́lá tọ́jú okú ẹ bí Ọlọ́run bá wá pè ẹ́ gangan iye èèyàn mélòó ló fẹ́ fún lóyún nínú ṣọ́ọ̀ṣì òrọ̀nà charity less than 4 years àbí mélòó ń bí báyìí òdì pé ó dá okó jọ tó yìí fún àwọn àtẹni tó mọ̀ àtẹni tí ó mọ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn pé obìnrin tí mo gbọ́ tó pè as narrated sí orí ó dàpọ̀dọ̀ Àjọkẹ́ Beauty and Style ni mo ti gbọ́ ó ní ó lóun fẹ́ bá òun sùn pé ìdí tóun ṣe fẹ́ bá òun sùn ni pé àwọn nǹkan tó wà lára òun jàǹkáríwọ̀ tó wà lára amọ̀rú yín
ẹ máa lẹ fẹ́ báyàn ṣe deliverance okó lẹ máa fi ṣe ó ṣe sọ fún pé kó lọ sọ́dọ̀ ìyàwó ẹ obìnrin lọ bá mọ́mì kí mọ́mì bá yín ṣe kí mọ́mì ràbẹ́pẹ́ kan ra kinní kan ìwọ ló wá lọ ka mọ́ hòtẹ́ẹ̀lì àwọn nǹkan míì wà tí ọkùnrin bá rí pé iṣẹ́ obìnrin ni tí ọkùnrin yẹn dẹ̀ jẹ́ wòlíì ó máa pa àwọn wòlíì obìnrin jáde bí kan sọ pé kán bọ́ṣọ lára èèyàn sínú ṣọ́ọ̀ṣì wíṣì tí ò tiẹ̀ ráìtì a ní ìyá àdúrà ìyá mi ìyá ọlọ́mọ wẹ́wẹ́ ẹ bọ́ta arábìnrin yìí nídìí irú nǹkan báyìí irú wọn sí ó máa palẹ̀ mọ́ wọn wọnú hòtẹ́ẹ̀lì ni ó pàṣẹ wọn sí mọ́mí jíhọ̀ ó pàṣẹ wọn sí ìyàwó tó fẹ́ sílé ó ṣe jẹ́ pé wọ́n ló ń gbé wọn lọ sótẹ́ẹ̀lì tó lọ ń bọ́ pátá tó lọ ń bọ́ gbogbo ẹ̀ tó ń sọ fún wọn pé òun jàǹkáríwọ̀ tó wà lára wọn yìí okó ló máa fi gbọ̀n jáde Démọ́lá tá ń bí ọ irú background wo ló ní irú ọmọkọ́mọ wo ló fẹ́ yá orúkọ rere máa sàn ju wúrà àti fàdákà lọ bá a ṣe bílẹ̀mù kí lórúkọ ọmọ yọ yín yẹn nìyẹn tá a rò pé bóyá ó ń wí kàtìkàtì à ń ṣọ́ yàn gbà yẹn mo mọ̀ pé kò wí èmi personally mo mọ̀ pé ọmọ yẹn ò wí kàtìkàtì but a fẹ́ fún ẹ ní benefit of doubt dojú ẹ̀ débì kan but you see all those about ọmọ yẹn ń complain there are so many other women tó ń sọ pé o ti ń abuse ṣó lè tó yẹn gan láti sáàbù Ọlọ́run ṣé Ọlọ́run ṣọ̀rọ̀ ẹ̀gbà kólekóle ni tí ẹ rántí àtúbọ̀tán ẹ rántí jọ́ tọ́lọ́run máa bínú sí yín ẹ wá díjú má gbárí ẹ ti ṣoríṣiríṣi máa wò ẹdùn wò lórí Instagram àti bíbá mo máa ń wò yín báyìí mo sì máa ń rẹ́rìn ẹ káre ọmọ ẹ̀mí abẹ́ ẹ̀mí yẹ́mi ẹ ráìdọ̀ Ọlọ́run ló mẹ́ni tó ń sìn gbogbo yín pátápátá ẹ̀ ń dọ́gbọ́n sọ fún wa pé kò sẹ́ni tẹ́ ẹ fẹ́ jábọ̀ fún tẹ́ ẹ fẹ́ jíṣẹ́ fún ni indirectly gbogbo ohun tẹ́ ẹ bá ṣàṣegbé so kí ló dé táwọn tó ń fọ́lọ̀ yín náà ò lè kú kí ṣàṣegbé